ìrẹ́ Khadijatul Kubra ẹ̀mẹ́jì la fẹ́ bá sọ̀rọ̀ ìṣẹ́jú méjì torí ń dánwò lónìí yìí tó lágbá díẹ̀ bàbá là ń ṣe ìyàwó ọkọ ń gbéyàwó ìyàwó ń lọlé ọkọ àwọn èèyàn rò pé tó rẹ́rìn ni kò rẹ́rìn. فوالليل أبكي على تاكي tí òjò rẹ́rìn ni wípé ìyàwó ọ̀tọ̀ nílé tí wọ́n ti bí ọ̀tọ̀ níwà tí ń wù ú bọ̀ tẹ́lẹ̀ àwọn afẹ́ gbé lọlé ilé míì tí ó ti máa lọ tí wọ́n ti da ìwà náà papọ̀ mo ló ti wá ọ̀rọ̀ náà ti wá rẹ́rìn ọ̀rọ̀ tí ò rẹ́rìn ni. ولكنني أبكي على المتزوج ولكنني àwọn náà bá sọ̀rọ̀ ní olójọ́ أبكي على المتزوج. ọkọ ìyàwó خرجت إلى الدنيا. àwọn Yorùbá ní àti gbéyàwó tẹ́jọ́ owó ọbẹ̀ ló ṣòro. owó ọbẹ̀ ló ṣe kíni ló ṣòro ẹlòmí rò pé kákan ṣe ayẹyẹ lónìí iná ń pè ní pé yẹn gbéyàwó eléyìí tá à ń ṣe yìí là ń pè ní wàlímà ìyàwó wàlímàtù nìkà ká pé gbogbo ayé pé sẹ́yìn pé mi náà ti gbéyàwó o tí gbogbo ara lọlé tán lónìí àtẹnuwá láti Àbújá àtẹnuwá láti abroad àtẹnuwá láti ibikíbi bàbá wọn bá ní kòrónà àwọn náà kálukú lọlé yóò wá kú wa àti ẹnìkan bí wa àti ẹ ti yọ ọmọ wa pé òun la fẹ́ bọ́ sọ yìí. خرجت إلى الدنيا فكن عذرا لها وبعدها فتكم وعافاك وآتكم. Abdullahi. يا صائب الخليلة. نعم. عليك بالأصيلة من أمها مؤدبة أمها مؤدبة. لا أبو يحاكي الأسد موديا حق الصمت. sórí lónìí onílò ìyàwó yóò máa pín àwọn fídíò kan fún ọ lẹ́yìn ọjọ́ òní tí ó fi máa bọ́ sọ̀rọ̀ níjọ́ tọkùnrin bá ti gbé wà rẹ̀ dé torí kò sọkùnrin tí èbínú yóò ti mọ ní òmà. Al-Qur'ani já mọ̀ pé ta ni ọkọ gidi lọ jẹ́ ọkọ gidi fún ìyàwó rẹ̀ àkọlé ló ní tí ó fi máa pè ọ́ pé ọkọ mi torí pé lóde lónìí gbogbo ọkùnrin ló ti fẹ́ẹ̀ di bàbá ọmọ tán kò sọ́kọ́ ta mọ́. La ilaha illallah. Bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ obìnrin mi bí ọkọ yín pé èmi ò máa lọ́kọ̀ mo ní bàbá ọmọdé wọ́n ń sọ fọ́kùnrin ní pé kò tọ́kọ sí mọ́ èyí sọkọ mánu. Wa anta abuha bal min al-yawmi ummuha. Abdullahi lónìí wọ́n fẹ́ fa Khadija lé ọ lọ́wọ́ òní tí wọ́n bá fà lé ọ lọ́wọ́ yìí ó di bàbá rẹ̀ ó di ìyá rẹ̀ tí bàbá náà bá nídìí rẹ̀ ìwọ ni wọ́n máa pè pé mo fẹ́ rí ìyàwó rẹ̀ lọ́la àbọ̀tọ̀la wọ́n tún wá fi sí pé tí ààyè bá wà wọ́n tún wá sọ pé tí ààyè bá wà that is tí ààyè bá wà ṣẹ̀rí àlọ́ ni wọ́n fi bá wọn. تقاسمها الأرزاق ذاك زمامها. الرجال قوامون على النساء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء. bàbá ìyàwó Al-Qur'ani sọ ntọ́kùnrin fi jẹ́ ọkọ a máa sọ pé ọkùnrin ni pílà fún inú ilé bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ tí o bá ti wá sí qualification tá a fẹ́ máa kàyé lọ́dọ̀ ọkùnrin kó gbàgbé kó òun jọkọ gidi o kì í sọkọ. bima faddala Allahu ba'dahum ala ba'din. àfàwọn Abdullahi ń bọ̀ wọ́n lẹ́ni tí ó bá níyàwó ní sùúrù tó pọ̀ torí wọ́n láwọn obìnrin atani ń sùúrù ni wọ́n o nítorí wọ́n ní wọ́n máa ṣe lónìí náà wọ́n tó ṣe fún ọ lọ́la ọkùnrin tí ó bá ti ní sùúrù kò lè níyàwó ní. bima faddala Allahu ba'dahum ala ba'din wa bima anfaqu min amwalihim.
ọkọ ìyàwó ìwọ ló máa ra oúnjẹ sílé fún ìyàwó rẹ ọkọ ìyàwó ìwọ ló máa ra aṣọ fún ìyàwó rẹ ọkọ ìyàwó mọ́jọ jẹ́ ọjọ́ ọdún nìkan ló máa ra aṣọ fún ìyàwó rẹ yìí sọ ọjọ́ ọdún tunu àwẹ̀ àbọ̀dún iléyá ọ máa ra aṣọ fún ìyàwó rẹ ọkọ ìyàwó ọgbọ́dọ̀ mọ sáìsì bàtà tí jáde wá ní kìkẹ owó yá ọ̀rẹ́dì lóòótọ́ ní o kápá agbádá ilé tó kápá agbádá wájú mi ní o ti kápá agbádá ọkọ ìyàwó wọ́n ló mọ fún ìyàwó rẹ̀ ló ń jẹjẹ tọ́tọ́kùnrin bá ti lè dúró pé òun fẹ́ máa jẹ ìfà lọ́dọ̀ obìnrin ayé rẹ̀ ti ta. àti imú ha mi máa tọ̀ imú ta. kọkùnrin ọmọ àwọn ìjáde lẹ́gbẹ̀ẹ́ à èmi máa ti fọwọ́ ọbẹ̀ ẹlẹ̀ fún nísì yóò máa tó sùn mẹ́fà ó sì ń jẹun ó tún délé ó tún béèrè pé a ti bẹ́ẹ̀ jẹ àrọ̀ ló yẹ kẹ́ ẹ̀ sè é sọmọ gidi. wá kí ṣe ha mi máa kí ṣe tẹ̀ ẹ́ ta. ó máa fún ló jẹjẹ ó máa ra ń jẹ sí. wá kí ṣe ha. ó máa ra sọ fún. mi máa kẹta sẹ́yìn. bọ́lá ń bá tó kí ọ tó mọ́tò kò tó ń rà fún náà. wàlẹ́ tẹ̀dírìrì ìwájú ha. má nà á o gbogbo ọkùnrin tí bá máa ń na obìnrin wọ̀nyí tẹ́gbẹ́ ẹ lọ kọ́ lẹ̀ ẹ lọ wò dáadáa gbogbo ọkùnrin tó bá mẹ̀sẹ́jà tí máa ń na obìnrin wọ̀nyí tẹ́gbẹ́. bàbá ó ti bẹ̀rẹ̀. torí bọ́bìnrin fúnra rẹ̀ àlùbáríkà ni wọ́n bẹ́ẹ̀ máa ń ná ìyàwó rẹ̀ àlùbáríkà tí ó jẹ́ lára rẹ̀ nínú òun kó lórí àfa yìí. ó ló ṣe ra mọ́tò fún ìyàwó. ewu tiẹ̀ bí máa fọ́dọ̀lá lọ́wọ́ bá a dọ̀hún alábàádé. obìnrin fẹ́ kéèyàn mọ̀ wọ́n pápá kò sábúrú ni kọ́kùnrin ó máa bóbìnrin túrun abẹ́ tilẹ̀kùn lẹ́yìn kán má lò wọ́wọ́ ti bà ọ́ ẹ tilẹ̀kùn lẹ́yìn ni wọ́n gbọ́dọ̀ ká ọmọ yìí lọ́wọ́ mami tẹ́bárí tí ma bá bọ̀ dáàbò tí wọ́n ń dẹ́wò kí ni ṣe tẹ́lẹ̀mbà àti Kàdíjà túrun ẹ tilẹ̀kùn lẹ́yìn kò sábúrú bẹ́ẹ̀ wọ́n lè báyàwó rẹ̀ gé kaná kó nasẹ̀ sórí ẹsẹ̀ rẹ̀ kó má bá gé kaná kò sábúrú bẹ́ẹ̀ àmọ́ ẹ tilẹ̀kùn lẹ́yìn o kó jẹ́ ìméjèèjì nìkan náà lẹ́jọ́ mọ̀ láàrin ara yín. bima faddala Allahu ba'dahum ala ba'din. obìnrin fẹ́ràn kéèyàn mọ̀ wọ́n tọ́jú gbogbo ọkùnrin tó bá tọ́jú obìnrin yóò gbádùn ẹ̀ àbí tóbìnrin náà bá wà ya kàtá fúnra rẹ̀ ló kù ó dá kọ́kùnrin ó mọ ó kí ìyàwó rẹ̀ gbogbo àwọn bàbá tí wọ́n jókòó ni wọ́n mọ ó kí ìyàwó wọn ó wá di fẹ́ ṣe bí kíní ó kì ní wọ́n fi mú kẹ́ ọgbọ Àdùkẹ́ Àríkẹ́ Àjíkẹ́ kẹ́kẹ́kẹ́. wọ́n bí máa àwọn fẹ́kù. dákẹ́nà bàbá ìyàwó kílẹ̀ wí. tálà dùn ní. ẹ ti ní ọ̀hún yìí wò kẹ́yìn má ti ìyàwó tí ilé kẹ́yìn ó dá. Àdíjà ń lọ tiẹ̀ lò. ṣé ti sún yín ni. ẹ̀yọ̀ bá níbi Muhammad. wọ́n bí máa àwọn fẹ́kù. ọkọ ìyàwó gbìyànjú láti tọ́jú ìyàwó rẹ̀ bí yàrá bá ṣe tọ́jú obìnrin sí yóò ṣe máa rí arísìkí sí ọlọ́run sàmàlà rẹ o wọ́n lò ó lò pé èmi tí mo mọ blow dá wọ́n fi blow gbogbo okun rẹ̀ wọ́n fi blow ọlọ́run kò ní sí ẹ̀bẹ̀ ẹ bá sáà ní fún jama lọ́jọ́ kó torí ò sásìkò ìyàwó ọ̀dọ̀ rẹ̀ ládé o. fasọ́lẹ̀ hàtú kọ́ni tààtún hafizatun lil-ghaybi bima hafizallah. Khadija ìdè máa bọ̀ orúkọ tí wọ́n sọ yìí orúkọ ńláńlá ni. zawjatu rasuli. ẹni tá ànábì fẹ́ fún àìmọye ọdún tí ànábì ò sì ronú kó wọ́n fẹ́ yàwó mi. la ilaha illallah. bẹ́ẹ̀ bá fẹ́ máa ṣe wá àṣìpẹ́ ọlọ́run ní mọ́síná gbogbo obìnrin òun máa kí àwọn ọmọ tí wọ́n máa ti ń jẹ́ mọ́síná gbogbo àwọn ayatollah tí wọ́n jòkó tí wọ́n wéyé lè yìí wọn ò máa kéwà àwọn ọmọ tí ń jẹ́ mọ́síná. la ilaha illallah. kò sì sí tó jẹ́ wọ́n mà tún wọn mọ́síná àbòsí náà ni. Khadijatul Kubra bàbá wọn bá ní kò wí. Khadijatul Kubra tọ́jú ànábì púpọ̀. bàbá Bariga bẹ́ẹ̀ ti wí. Khadijatul Kubra tọ́jú ànábì débi pé ànábì òun ti kó òun yóò fẹ́ ìyàwó mi. tẹ́ bá lọ bèrè dáadáa ìyàwó tá ànábì fẹ́ sí kejì tó fẹ́ sí kẹta tó fẹ́ sí kẹrin lẹ́yìn ìgbà tí Khadija kú. torí pé ìtọ́jú tó fún ànábì
ó lágbára púpọ̀ bọ́lọ̀ ti kẹ́ Khadija tó ó ju gbogbo ẹlẹ́fà nẹ́bì ó ní wọ́n ni wọ́n máa kọ̀ntrólù tó rọ́pọ̀lọpọ̀ obìnrin tí máa ti ń lówó lọ́wọ́ ẹ̀mí káwọn. فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. tóbìnrin bá wà báyìí Abdullahi ọkùnrin pọ̀ tí ó máa rọ̀ kiri ká rẹ̀ bí ó dẹ̀ wá mo láìkẹ́ mo sì mo mà bọ́kùnrin náà ti wò ó pọ̀ tó ìwọ lọ́lọ́ ni wọ́n ń wí ní báyìí. La ilaha illallah. wá wí sí máìkì pé mo ti wí ni o wá wí sí máìkì wá wí dídé dídé wí sí máìkì kí wọ́n lè mọ̀ pé kò sọ̀rọ̀ ń bẹ̀ mọ́ o sọ pé mi Abdullahi ti wí ni o. èmi Abdullahi ti wí ni o. wí náà ò nù kó lọ wí jàre. فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. obìnrin tó lọ fúnra rẹ̀ wẹ́kọ̀mù lọ́dọ̀ ara rẹ̀ mo fẹ́ máa kà fún ọ yìí. fasalihatu kóbìnrin jẹ́ obìnrin rí. ذات قناعتين. kóbìnrin ní ayọ̀ ọkàn Khadija kó ní ayọ̀ ọkàn pẹ̀lú tọkọ rẹ̀ máa ń fún ọ. وتواضعين. ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì ló ti ọkọ rẹ̀ débi tí ò yẹ kó dé aníṣe ayé ni wọ́n dẹ̀ ń ṣe yìí o mọ táwọn ẹgbẹ́ ń dánwò táfi méèkì ẹ̀ dákun lọ́dún ayọ̀ ọkàn pẹ̀lú tọkọ rẹ̀ wá fún ọ nínú sọ́ọ̀lì àhátù ni wípé kó mọ gbogbo àwọn ẹbí ọkọ rẹ̀ pé àwọn bàbá ọkọ rẹ̀ nu. وتواضعين. láyé ìjọ́un béèyàn bá délé ọkọ àwọn ọmọ kéékèèké tí wọ́n jọ ọmọ ọdún mẹ́wàá lọ ìyàwó wọn máa pè wọ́n bọ̀dá Rashid bọ̀dá Razak àwọn ọmọ kéékèèké àmọ́ lóde òní kódà ẹlòmíín nínú àwọn ìyàwó òde òní ẹ̀gbọ́n ọkọ wọn bá bẹ̀rẹ̀ máa pè é lóko. La ilaha illallah. ẹ̀gbọ́n ọkọ wọ́n sì bẹ́ẹ̀. wàlíní. kó wá fún ọkọ rẹ ní wípé ìgbésí ayé tó fẹ́ lò ní pé òun ni kó mọ kọ̀ǹtró rẹ. wasakinati. ó ní bàtà àwọn ọ̀rẹ́ rẹ bá ń pe ọlọ́dẹ ẹ̀kọ́ tó wà nípa ọtí ń pàṣẹ lọ́dọ̀ ọkọ rẹ ọ̀dẹ ní ẹ̀jà rẹ wọ́n á dẹ̀ máa sọ pé ọkọ ẹ̀ òun lọ lọ́wọ́ ẹni ọkọ ẹni lọ lọ́wọ́ ẹni o ẹni tí ò bá yẹ kó lọ yé o òun là nẹ́bí wa Muhammad sọ wípé sallallahu alayhi wa sallam. àwọn tí yóò bá nẹ́bí ò tí ì dé. sallallahu alayhi wa sallam. oníṣẹ́ ìbára wọn lọ́wọ́ òfẹ́ sọ̀rọ̀ ẹ̀dí méjì ni ó ní làámá tó lè mọ́ra àtà àǹtẹ́sìkìdá ní zẹ́wọ̀dì à. la ilaha illallah. ọlọ́wọ́ bá pa obìnrin láṣẹ tó bá ti kírun dá láàárọ̀ kó tó lọ forí kalẹ̀ fọ́kọ rẹ̀. Allah. Khadija. wa ta'ati. fasọ́lẹ̀ hàtù lọ́jọ́ obìnrin rẹ̀ fọ́kọ rẹ̀ fún ẹbí ọkọ rẹ̀ kẹ́míbọ́dì mọ̀ wípé ìyàwó ni ọ́. qanitatu. wọ́n wá bẹ̀rù Ọlọ́run. la ilaha illallah. bẹ̀rù Ọlọ́run ní gbangba bẹ̀rù Ọlọ́run ní kọ̀rọ̀. qanitatu. ẹ wọ Al-Qur'ani bàtà ọ̀rọ̀ tá Al-Qur'ani wa sọ lẹ́yìn pé kéèyàn ó bẹ̀rù Ọlọ́run olóko wa sọ̀rọ̀ abẹ́sì. tó mọ̀ wípé obìnrin tó bá bẹ̀rù Ọlọ́run ni ó sọ ààyè ọkọ rẹ̀ kò ní jẹ́ lómi òní. lil ghaibi. wọ́n lọ bá wọn kẹ́gbẹ́ gbé ọba ti wà láyé tó bá ti lálé ìwọ tó bá ti ní àlè ló fẹ́ máa yàn káàkiri ayé rẹ ti ta ọmọ ní torí pé tó bá di jọ́ọ̀lì kìámà pé pọ́ńtò ṣe Ọlọ́run òbí ọ́. bima hafizallah. ní ọjọ́ tọkọ rẹ bá ti lè fún wọn ní dáwọ́rì báyìí tá ń pè ní sàdáàkì gbogbo ara rẹ ó ti dèwọ̀ fẹ́ lómi. la ilaha illallah. ẹ̀yin ọkùnrin náà ẹ má bà yé obìnrin jẹ́ mọ́ èyàn ṣe lè gbé obìnrin sílé tí ó ní oṣù mẹ́jọ òun ò fọwọ́ kàn wá sí pé pọ̀ sí sí náà ọkùnrin mi ló kó bóbìnrin ló fi sọ ní ìyàrá dáradára kéèyàn gbé obìnrin sílé kó máa ní oṣù mẹ́jọ oṣù mẹ́fà oṣù mẹ́ta òun ò fọwọ́ kan obìnrin ìyàwó tó gbé sílé alágbàkọ ni ọ̀hún pásáyé nù. fasalihatu qanitatun hafizatun lil ghaibi bima hafizallah. bàbá wa bá ní kòrò wọ́n bí Aisha yàwá ní Muhammad léèrè. sallallahu alayhi wa sallam. wọ́n lè ẹ̀mí ilé ló fẹ́ kọ́kọ́ ló máa súnmọ́ ẹ̀mí ilé ló fẹ́ ká nẹ́bí ó máa súnmọ́ lọ́sẹ̀ ọ̀sẹ̀ kìíní kódà kó máa súnmọ́ lójoojúmọ́. la ilaha illallah. ẹ ṣe times table títí ẹ tó ṣe times table oorun mú olówó àná sẹ̀ríà rárá o ẹ̀mejì náà láwọn ṣe láàrin oṣù èèyàn kú ni ọtí tọ́wọ́ tí kò bí kan gbogbo wa tó bá ti dé sí ọ náà nìkan máa ṣe bó ti wà ní sẹ̀ríà nù ọkọ ló gbọ́dọ̀ fọfọ ọkọ kan lẹ́yìn ẹ̀yìn mọ̀jú kí ni lọ ní gbogbo oṣù tí tẹ́ wá ń ṣe tẹ́ ń ṣe tẹ́ ń ṣe wọ̀nà wọ̀nà oṣù tó jẹ wá ní
ẹ wá rí kankan báwọn. dákun juwọ́ lẹ̀ fọ́kọ rẹ kẹjọ máa sin lọ́hùn ẹ kírun bẹ́ẹ̀ bá ti sin lọ́hùn tó bẹ́ẹ̀ làwọn ọmọ yín ló ti ráyè sin lọ́hùn sí ẹ fọlọ́hùn mara yín ọlọ́run fún wọn lálùbáríkà. Àmín. lọ́jọ́ kó.